Bí ọ̀rọ̀ gangan nílùú ayé. Ibi tó kọjú sẹ́nìkan. Èmi mọ̀ pé Ọlọ́run àgbẹ̀ àwa náà. Ọlọ́run tó dá ìkó lọ sí òní padà nígbà yẹn. Á dá gbogbo òkú lọ tàwa náà padà. Tẹ́ bá ti fọ̀ tán, kẹ́ ẹ wá fún gbogbo kẹ́ ẹ sá. Tẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn, ẹ tún wá bá mi lọ. Ṣé máa sanwó fún wọn tó bá ṣiṣẹ́? Ẹ máa sanwó fún wọn ṣùgbọ́n ìrírí tí wọ́n máa ṣe lé ní 1000 kan ní fún wọn. 1000 sir. Ẹ gbà bẹ́ẹ̀ ni. Kí ló kàn mí pa wá títí dé o? Tún ní gbèsè mi lára èmi náà ń bí àbí. Ṣé mo ṣe ń look fine yìí kò dá ẹ̀yìn kò dá ẹ̀yìn kò fọ́ fẹ́mi kan àbí? Kí ló mú tó máa fi dédọ̀ nídọ̀tí? Highest tó bá jẹ́ pé o tiẹ̀ wà pressed, o lè ṣe soapy now. I don't get it. Tó bá wù kó kú, tó bá wù kó live, kí ló kàn wá? Sack letter. Ṣé lè sọ̀rọ̀ ni? Ṣé rí bí wọ́n ṣe kọ́ sí ibà ìyẹn Mr and Mrs Williams? Wọ́n ní pé kò kì í ṣe àwọn àwọn bí ẹ pé àwọn náà lọ adopt. Ọ̀rẹ́ mi rọra ṣe tó ráyé gbọ̀gbọ̀. But ever since tó ti bàjẹ́ ní one room yẹn, Fẹ́mi àti MK wà the other time, ló ti ń ṣe bákọ̀bákọ̀ sí mama pé kò ní gbé call. Hey bitch, don't you ever call my line again, okay? Ọmọ ti call phone mom létí. Ìyẹnì. Mo ti kọ́ ẹ pé àjọṣe tó gún mọ̀ sí láàrin wa àti mọ̀ sẹ́. You are good for this job. You can do it. 2 million naira. Sọ pé o fẹ́. Ṣé tí mo bá gbé léde iwájú pops mi like lókè ẹni tí mo fẹ́ ká tẹ̀sán pé à ń ká agree pé à ń fake. Bí pé kẹ́yọ̀ kó fẹ́ máa threaten mi. Ìyàwó ní social media. I'm asking for the very last time. What did you see? Nothing, sir. Nothing, sir. The deed has been done. Ẹ wò pé kí ló mú mi tí mo fẹ́ yín kékékéké ọlá Ọlọ́run lèmi fi ń mí ọlá bàbá lèmi fi ń mí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣọ́ wa dọjọ́ ìní adúpẹ́ pé a ní lọ́sẹ̀ tèyí a máa bá yín a dẹ̀ bá yín èmi náà mọ̀ pé mo bá yín towó mo bá yín tọlá mo bá yín tọlà bàbá lókè òun ni ó yẹ ká máa dúpẹ́ fún kábíyèsí Elédùmarè ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé ìbà fún yín bàbá ètò yín ètò wa ètò tẹ́ ẹ fọwọ́ sí Elédùmarè òun la tún fẹ́ bẹ̀rẹ̀ lénìí ẹ wá jẹ́ ó tú wa ṣe o ẹ ṣàánú fún wa o ẹ má jẹ́ àṣìwí ẹ má jẹ́ àṣìsọ ọ̀rọ̀ tá a máa sọ tó máa báyé nínú ọ̀rọ̀ tá a máa sọ tó máa ṣì wá lọ́nà ẹ̀yin bàbá ẹ má jẹ́ àsọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá ẹ má jẹ́ àsọ̀rọ̀ sọ ètò yín ètò wa ètò gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí èmi lọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi bẹ́ẹ̀mi lọmọ olómi méjì ọmọ atẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmọ́ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì àwọn kan tiẹ̀ máa ní ṣé ìwọ nìkan ni ẹ wò ohun anílà ńlá ní inú tèmi dùn láti ibi tí mo ti wà ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọ̀tẹ̀ yìí lórí ètò gbajúmọ̀ àlejò mi òdú ni wọ́n kì í ṣàìmọ̀fó lóko ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni wọ́n ẹni tẹ́ ẹ kọ̀wé pé dandan gbọ̀n láti gbé wọn wá sórí ètò ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ọmọ yín ni wọ́n àbúrò yín ni wọ́n àgbọ̀n yín ni wọ́n
báwo ni kí n ṣe tún ṣe àfihàn wọn o ẹ wo ẹ má jẹ́ ń dára mi láàmú ní pápápá ẹ mọ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi mi ì ń rẹpẹtẹ rárá lórí ètò yìí ẹ jẹ́ kálejò mi kó máa wọlé bọ̀ kí wọ́n wá ṣe àfihàn ara wọn a wá bẹ̀rẹ̀ ètò ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ijó ni èdè ni àṣà ni àwọn gan tẹ̀ tún lákan lọ́wọ́ pàápàá ó dà báwo lẹ ṣe fẹ́ sí ní kíákíá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. ó dà mí ti dúró ẹ̀yin máa jó lọ ẹ mú pọ́ọ̀sì ni ẹ máa jó lọ ẹ tí pa action ṣé lóòótọ́ ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ẹ pẹ̀lẹ́ àwọn aráalé ń kọ́ àlàáfíà ni ṣiṣẹ́ ń lọ adúpẹ́ fọ́lọ́run Olúwa ṣeun ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́ tí wọ́n ń gbọ́ yín pàápàá àti pé ẹ dá orúkọ yín fún wọn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi àbúrò yín ọmọ yín ọ̀rẹ́ yín náà ni o Fúnkẹ́ Ẹtì lórúkọ tèmi. Àǹtí Fúnkẹ́ Ẹtì máa ọmọ olúwo gan ni. ẹlẹ́tì sẹ́tì iwájú ẹni ẹlẹ́tì sẹ́tì iwájú ẹtì iná ẹ̀yìn ẹtì oògùn ẹ̀gbọ́n bí wàá sì ṣe máa ń kí ni ó yẹ kí ọmọ ìsàlẹ̀ kò pọ́n gidigidi lèmi èkó ò ní bàjẹ́ o Lagos State ò ní dàrú ó bàjẹ́ tì ọmọ ìsàlẹ̀ kò ní mí lápá kan lọ́dọ̀ bàbá mi dúró sí mi ẹtì bọ̀yá mi ọmọ Ìwó ni ọmọ Ìwó Ọ̀ṣun State. Báwo ni kékeré yín ṣe lọ nítorí mọ̀ pé àwọn olólùfẹ́ yín àti pé àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n á fẹ́ gbọ́ látẹnu yín ibo gan lẹ dàgbà sí àwọn ìwé wo lẹ kà. Kí ni lọ bí mi sí wọ́n bí mi sí Ṣómolú mo lọ sí primary school náà ní Ṣómolú St. Augustine primary school secondary school mi mo lọ sí Gbobi Girls High School but later mo withdraw mo lọ sí Oregon High School mo lọ parí mo lọ sí State University mo lọ read biz admin. ìyẹn ti ìpínlẹ̀ Èkó yìí. yes but biz admin yẹn náà bí mo kọ́kọ́ bí part time mo ṣe bí abi 2 years mo wá quit mo wá tún lọ Gbanájà jam mo wá lọ fún full time bẹ́ẹ̀ mo read economics. ìlọ́ka bí a ṣe ń ṣe ètò okòòwò oríṣiríṣi báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún un. ìrìn àjò tíátà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ ibi tó mú mi dé mo dẹ̀ dúpẹ́ ibi tó mú mi lọ. mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà láti bí 12 years ago. ọdún 12 sẹ́yìn. bẹ́ẹ̀ ni ọ̀gá mi kò ń ṣe ẹni tó máa ń rí inú fíìmù bòun bí àwọn tó máa wà lẹ́yìn kámẹ́rà ni wọ́n producer ni wọ́n director dẹ̀ ni wọ́n that is Kọ́lá Igida Látúndé Films ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀. Báwo lẹ ṣe iṣẹ́ kan déédé lọ pàdé wọn ní abẹ́ pè wọ́n abẹ́ èèyàn mímọ́ yín báwo ló ṣe ṣẹlẹ̀ gan. mo wọlé through aunty mi kan tó wà ní censor board Ms. Atar àwọn ni mo sọ fún ipe iṣẹ́ yìí ohun mi ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń ṣe ní church school náà dẹ́dẹ̀dẹ́dẹ̀ nígbà táwa ní Gbobi náà à ń ṣe dẹ́dẹ̀dẹ̀ wọ́n ní pé àwọn dẹ̀ ní èèyàn kan táwọn lè lọ mú mi lọ bá bó ṣe mú mi lọ́dọ̀ wọn náà ni adébẹ̀rẹ̀ wẹ́wẹ́. ìhà wo ni àwọn òbí yín kọ sí. òbí but I can't cry anyway. Kí ló dé? Ẹ jẹ́ rántí flashback ni. Tó bá yẹ pé movie là ń wò sí a máa ní pause flashback wọ́n máa ṣó nǹkan tó ti ṣẹlẹ̀ ńgbà yẹn. nígbà sẹ́yìn. Although àwọn parents mi wọ́n ti late àwọn méjèèjì. Ọlọ́run àtúbọ̀ délẹ̀ tó dáa fún wọn ẹ̀rù ní báyìí àtúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo rántí pé ẹ̀gbọ́n popsi mi tí mo wà lọ́dọ̀ wọn second born wọn àwọn àti Ẹ̀rẹ́ntà kò sọ́kọ́ ní ọ̀rẹ́ tí àǹtí Ẹ̀rẹ́ntà bá ti wá sọ́dọ̀ wọn á ní àìjọ alájà ẹ bá mi bá àǹtí sọ̀rọ̀ iṣẹ́ ìhun mi ṣe làlájà bá ní ọmọ tó bá ṣe àwọn máa pẹ̀tàn fún àwọn máa sọ̀rọ̀ bànújẹ́ pé àwọn ò láìkìkì
ọmọ máa ṣe iṣẹ́ eré orí ìtàgé pé oníranù ni wọ́n kíníkan ìgbà tó yá ìyẹn bá wọn sán lé mọ́ ìgbà tí àǹtí mi tó wà ní sensor board ẹ̀ mú lọ sọ́dọ̀ Látúndé wọ́n á bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́ dẹ́dẹ̀dẹ́dẹ́dẹ́ tí bá ti fẹ́ kúrò lè máa pọ́ fún pé mò ń lọ church àbí kí ni mo fẹ́ lọ rí àǹtí mi tó wà ní Sùúrùlérè àyà gba rìázà lọ ó wá dọjọ́ kan la bá wà nílé ilé wọn dẹ̀ láì kọ́ máa wo sinimá gan ló bá ní kó lọ gba fíìmù sí nǹkan péré ni mo ṣe ń bẹ̀ o everybody ló wà ní alájà kan ní irọ́ ní Fúnkẹ́ kọ́ lélẹ̀ mo dẹ̀ wá gbà tó máa gbójú sókè mo rí pé wọ́n ti sáré ṣò mi mo ti kọjá mo yẹ múpinlẹ̀ ní pẹ́ jọ wọ́n wá sí skul wa ni wọ́n wá náà ṣàwọn èèyàn tó fẹ́ ṣe wàká pass wọ́n ní ṣe mo ṣọ́ alájà ni mi ò gbọ́dọ̀ rí ẹ̀ ń bẹ̀ mọ́ èmi ò dẹ̀ mi dá wọn lóhùn mo ṣe ń lọ dẹ́dẹ̀dẹ́dẹ́dẹ́dẹ́ ìgbà tó wá tó stage kan tí Ọlọ́run wá ti ń bá wa tó ti fi hàn mí sí tó ń gbàdúrà wa ló bá pè mí lọ́jọ́ kan pé ọmọ mi wọ́n fáwọn ní special treatment ní àsàlátù lè ní bá ní àkílódé wọ́n fẹ́ fún yín ní award ni àbọ̀wẹ́ fún yín lóye wọ́n bá ní tí báwọn ṣe wọ àsàlátù bá láwọn yọkọ̀ ń parí pé à ń gbádùn ọmọ yín alájẹ má jókòó sí ẹ wá jókòó síwájú báyẹn sábà bẹ́ẹ̀ mo mọ́jú láti kùn pé ẹni ẹ fẹ́ ṣe pé fún lọ́jọ́ yẹn pé ń rìn lọ nǹkan wọn báyìí wọ́n ní ó dá Ọlọ́run aṣàánú ẹ ọwọ́ àlọ́sókè wọn ni sọ bó ṣe ń rìn nì àtìgbà yẹn bóyá àwọn aráalé mọ́ṣà fún mi lórúkọ star lé wa wọ́n ti pè mí star lé wa adúpẹ́ fọlọ́ gbogbo ẹjọ́ra wọn náà lọ ṣe rántí èèyàn. Olúwa ṣeun eré wo la máa ní ó jẹ́ àkọ́kọ́ ṣe yín. eré tó jẹ́ àkọ́kọ́ ṣe mi ni Iná Abẹ́ Aṣọ. Iná Abẹ́ Aṣọ talent tó ṣe. Produced by Yinka Ajomo. May her soul rest in perfect peace. She's late. Èwo wá ni a lè sọ pé ó gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín lọ́tún tí wọ́n fi mọ̀ yín lósì. Kíkẹ́ lọmọ Olùṣọ́. Kíkẹ́ lọmọ Olùṣọ́. Èmi náà ni mo produce first movie mi nìyẹn. Ọdún wo lẹ ṣe? 2009. Yẹn ni ọ̀pọ̀lọpọ̀ fi mọ̀ Fúnkẹ́ Ẹ̀tì. Ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà àwọn èèyàn kì í tí ẹ ṣe nídìí iṣẹ́ tíátà nìkan ní gbogbo iṣẹ́ a máa ń ní àwọn tí ó jẹ́ pé à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ta ni a lè ní pé ẹ̀yin ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Àwòkọ́ṣe pọ̀ tí bá ní kí n máa dárúkọ wọn láti àárọ̀ ilé aṣọ ilé amọ́ bọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí mo really appreciate jòun ní àwọn àgbàlagbà yẹn bí ta bá ń sọ̀rọ̀ a sọ̀rọ̀ àwọn ìyá Àwẹ̀rò àwọn ìyá Rainbow àwọn bíi Jọkẹ́ Silva àwọn Madam Ṣàjẹ́ Lọ́lá Àdìjẹ́ àwọn Ìyábọ̀ kan pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé tí n bá wọ̀n bá máa pé in fact Ọlọ́run gbìn nǹkan sí wọn nínú. Olúwa ṣeun Gbajúmọ̀ òun lè ètò ní Gbajúmọ̀. Àǹtí Fúnkẹ́ lórí ètò Gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ abala òun ni a ní abala tí a fẹ́ wọnú èyí tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ni àwọn tó ní ìbéèrè láti bí yín wọ́n wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín náà àwọn ìyẹn náà wà mọ̀ pé tí máa ń wo ètò yìí dáadáa kì í ṣàjèjì sí yín ẹ jẹ́ ká wá sọ ojú abẹ ní kò báyìí láti gbọ́ nǹkan táwọn olólùfẹ́ yín ní láti bí yín ṣé yá ká sojú abẹ ń kò. mo wá lé fún wọn. ẹ jẹ́ sojú abẹ ń kò. Orúkọ mi ni Múrẹ́nìkà Ayọ̀délé láti Lagos Island. Mo fẹ́ béèrè lọ́wọ́ Fúnkẹ́ Ẹ̀tì a gbọ́ pé ó bímọ just of recent so a fẹ́ béèrè bóyá ilé ọkọ ló wà àbókàn bímọ síta ni. àwọn olólùfẹ́ yín ẹ dá wọn lóhùn béèrè. mi máa ń láì bó ṣe máa ń bi one question èèyàn náà wá gbọ́pọ̀ lọlẹ̀ láti dá wọn lóhùn lóòótọ́ ni mo bímọ mo dẹ̀ wá nílé ọkọ. Olúwa ṣeun kí lorúkọ ọkọ yín ṣáré òṣèré tíátà làwọn náà. kò ń ṣe ẹni tó ń ṣeré kò ń ṣe lára wa o ìta làwọn wà bọ̀ mo kàn máa jẹ́ kí nǹkan kan yé àwọn èèyàn tó bá béèrè nípa iṣẹ́ mi mo rẹ́dì láti dá wọn lóhùn but tó bá ti ń di pé ó ti wọ fámílì mi mi ò ń dáhùn because èmi bìlì pé nǹkan tí èèyàn bá fi pamọ́ òun ló máa ń níyì ṣé ti rí kíní mo kọ lára ẹ̀hún Oyèkànwé inú ni a pàdé níbi ayẹyẹ kan ó wá ní press kan tó ń béèrè tó interview fún mi pé agbópo bímọ kí lọkọ ẹ ṣáà ìtọ́tẹ̀ kọ́kọ́ ń tẹ̀ mọ́ bọ̀ kò tiẹ̀ yé mi ṣáà pé kí ló ń ṣe ìyá yìí máa kíní kan do you need anything ó wá sọ fún bàbá yẹn pé kó máa lọ pé máa padà wá bá pé òun fẹ́ sọ nǹkan fún mi pé dàpá aṣọ mi wọ́n wá ní pé Fúnkẹ́ mo wá ní ma wọ́n ní do you know my husband mo ní no wọ́n ní you say you don't know my husband bó o ṣe mọ́kọ mi làwọn èèyàn ṣe mọ́kọ mi ipe bọ́kọ àwọn jẹ́ èèyàn kan tó ní owó tó wà lára àwọn tó ń control ìlú yìí wọ́n ní but ṣé a mọ̀ pé èèyàn tó ń wò ní wá tí ò gbọ́dọ̀ máa wòran láti ìgbà yẹn bí mo ṣe di mọ́ni. ẹ jẹ́ ká padà sójú abẹ. Mrs. Pópọ́lá
alias mama imported lórúkọ tèmi láti Abẹ́òkúta Ìtòkú ni mo ti ń sọ̀rọ̀. Fúnkẹ́ Ẹ̀tì ni mo fẹ́ kí. A máa wo fíìmù wọn dáadáa, a dẹ̀ máa ń gbàdúrà ẹ̀, ó dẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́, ọ̀ ní ṣìṣe, ọ̀ ní rí wàhálà, ọ̀ ní rí dààmú. Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe ju bó ṣe fẹ́ lọ. Àwọn olólùfẹ́ yín làwọn. Àwọn náà ní ṣíṣe lágbára Ọlọ́run wọ́n máa tà. Àmín. Ẹ jẹ́ á padà sójú abẹ. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ Amusa, mo ń sọ láti Panṣẹ́kẹ́ Abẹ́òkúta. Ìbéèrè tí mo ní fún àǹtí Fúnkẹ́ Ẹ̀tì ni pé ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ. Mo wá fẹ́ béèrè bóyá ìkan lára àwọn òṣèré lẹ bímọ fún àbí ẹlòmíì. Bóyá ká fún àwọn tí wọn ò bá wa bẹ̀rẹ̀ ètò láǹfààní ẹ tún jẹ́ kó yé wọn wípé lóòótọ́ ni mo ti bímọ. Ẹni tí mo fẹ́ kì í ṣe lára òṣèré oní tíátà. Ẹ ṣé. Ẹ̀yin olólùfẹ́ àǹtí Fúnkẹ́ Ẹ̀tì, ṣé yìí ní ìbéèrè tẹ́ fẹ́ bí wọ́n nípa iṣẹ́ wọn? Ẹ rántí nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan nípa iṣẹ́ wọn. Àǹfààní ti ṣí sílẹ̀ báyìí. Tẹ́ bá ń wojú amóhùnmáwòrán yín, nọ́mbà àti àdírẹ́sì kan ó ń lọ tóóró báyìí ń bẹ̀. Ibẹ̀ ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí. Ó dẹ̀ dá èmi lójú pé àǹtí Fúnkẹ́ tí wọ́n bá ṣe ń fi àwọn ìbéèrè yìí ránṣẹ́, tẹ́ bá tún wá sórí ètò ẹ dá wọn lóhùn. Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run. Ẹ ṣé. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Reminisce ló ń bọ́ lọ́wọ́ kẹ fílẹ̀ abẹ́yìn ìdáyàn mọ́ ni yìí ṣì bílẹ̀ èmi nìkan mo jẹ́ kọ́ máa kákò ẹ̀yìn tèmi Reminisce alága ìbílẹ̀ bàbá Afusa Gbajúmọ̀ nìkan máa wò ẹ fílẹ̀ má fọwọ́ kan ó di yẹ. Àǹtí Fúnkẹ́, abala tèmi àti yín fẹ́ wọ̀ báyìí máa ń nífẹ̀ẹ́ sí láti ṣàlàyé dáadáa kó má dàbí kí ló dé tẹ ní ẹ sì mọ̀ ó dẹ̀ sọ fúnra yín abala wo la fẹ́ wọ̀ báyìí. Abala tí ó láyà nọ́mà ní ìyẹn máa láyà ẹ tó bá ti jóbìnrin aláyà ẹ tó bá tẹ̀jọ́ kùnrin aláyà. Ẹ fúnra ara yín mo fẹ́ kẹ́ ẹ dárúkọ abala yìí ẹ báyìí ni mo fi ṣe fẹ́ kẹ́ ẹ ṣe o. Ẹni abala ṣó láyà la wà báyìí èmi ọmọ yín Fúnkẹ́ Ẹ̀tì mo láyà mo dẹ̀ ti gbáradì láti dáhùn gbogbo òbéèrè tí Adédoyin Kúkọ̀yí tó bá ń gbé wá ó yá mo fún yín láyè. Ẹ wò kò sí big day èmi kò ti conclude kí n tó kúrò lè mo ṣáà wò kò sí kankan. Ẹ wò ẹ̀yin olólùfẹ́ mi abala tàwa ẹni abala ṣó láyà wọ́n gbéṣẹ́ fèmí lèmi dẹ̀ máa ṣe àmọ́ tí bá ti béèrè question tí bá ti mọ̀ ẹ bá ṣe máa ń ṣe gbàdá one school tó máa pọn ọ̀rá bí àbí sí ẹ ṣáà máa kẹ máa jam sí kémi máa ṣe correction torí mi tẹ mọ kọtẹ fẹ́ béèrè abala yìí máa ń fún yàn lápá tension àyàn máa ń wà lọ́wọ́ mo serious. Ṣé lóòótọ́? Bí yẹ kẹ ní expo. Ebi iṣẹ́ ìjìyàn wo? Èèyàn máa ń jiyàn òun gbà mí náà tó ń gbọ́ máa kì àwọn nǹkan tá a bá máa sì béèrè á sì gbọ́ máa kì rẹ̀ á jọ ọmọ ni. Ṣé lóòótọ́? Inú ṣùkú tó wà níwájú wáyé àti Fúnkẹ́ abala ṣó láyà òun la wọ̀ báyìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà níbẹ̀ mélòó lẹ ní àǹfààní àti mú? Mẹ́ta tẹ bá dẹ̀ mú yìí kí lẹ máa ṣe? Máa dáhùn ẹni. Ta ló máa bí yín? Èmi. Ẹ̀yin ni. Èmi ni màá bí yín ẹ̀ẹ́dẹ̀ dá àwọn olólùfẹ́ yín lóhùn nílé kò sójòrò ń bẹ̀. Bàbá tẹ máa bí mi tó rọ̀ ni o. Àǹtí Fúnkẹ́ ẹ ṣáà díjú kẹ́ gbàdúrà kẹ́ mú yìí tó rọ̀. In the capability of the Lord ability. Ẹ̀mí. Àmín. Ẹ ti rí. Èèlì lùkù chẹ́kì. Ẹ̀mí ló sọ̀kalẹ̀. Ṣé lẹ kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀? Ṣé ìṣe pé bẹ̀ta mo fẹ́ bí? Ẹ bá tún ẹ gbọ́dọ̀ tú ó yá. Ẹ̀sìn kìíní ni o. Ń bo ẹ lè rí nǹkan kan ń bo àfi tí n bá bẹ́ẹ̀ ṣì gan ẹ̀ lè rí nǹkan kan kà ṣó tán. Ìbéèrè ìkarùn-ún. Ẹgbẹ́ sókè. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín. Ìpè ṣe omi wà sálẹ̀ kù omi wà alómi sálẹ̀ kù ẹ sáré kàkejì. Ó dá parí òwe yìí ìgbà ọmọ ló bí kò gbọ́dọ̀ fowó ra ẹrú mọ́. Ìgbà ọmọ ló bí ẹwà ni kí lẹ pé? Ẹwà ìwọ náà yára lé ìgbà ọmọ ló bí kò gbọ́dọ̀ tún fowó rẹ rú mọ́. Àgbàdo ní kíni ẹ nífẹ̀ẹ́ oúnjẹ tó. Nǹkan tí mò ń sọ iná bí oúnjẹ bí
ìgbà ọmọ ló bí kò gbọ́dọ̀ fowó ra ẹrú mọ́ ó yẹ kí àròlé ẹ̀ kí ó ju méjì lọ bí wọ́n ṣe máa ń pa òwe yẹn nìyẹn ìtumọ̀ ẹ̀ ní pé ẹni bá ti ní ju ẹni tó bá ti bí ọmọ tó tó 200 kò lè jóbìnrin kan ló bí fún. mo dẹ̀ fẹ́ sọ o. àbí obìnrin kọ̀ọ̀kan dẹ̀ ló máa ní àròlé kọ̀ọ̀kan. yes bẹ́ẹ̀ ni ìyẹn fi wá jẹ́ pé ẹni tó bá ti bí 200 ọmọ kò gbọ́dọ̀ ní àròlé. kí lẹ gbà. ẹ lè fún mi ní àfúndẹ̀bù mo try. kí lè fún yín kọ̀ọ̀kan kò sí ìtẹ́gbà ń bẹ̀. ìbéèrè ìkeje tó jẹ́ ìkejì kí ló dé tẹ wá fẹ́ jábọ́ lórí ìjókòó ẹ jókòó dáadáa mi ṣe tọrọ mi ṣe wá ń bọ́ sí olówe tí mo ń àgbà tí kò wá àjọ ìta àdógún àgbà tí kò wá àjọ ìta àdógún àgbà tí kò wá ìjọ ìta àdógún Ọlọ́run mi mọ̀ o ẹnu ni ó máa wò bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ní pé nísìnyí bí àwọn àgbà ẹ jẹ́ àpàdé kìdíkan kìnìkan wọ́n wá bẹ́ẹ̀ òun ò wá. òwò ẹ ṣe wá kó ọyìn tó le fún mi báyìí. Àtúnkẹ́ ta ló mu. ẹ wò gbà mí wá tẹ máa di ìpàdé tí wọ́n bá tún ṣe tó bá wá ó ṣe máa wò tí ó máa wẹnu nìyí. ok because kò mọ nǹkan tó sọ lọ ní. ẹ ṣe. ẹ̀dẹ̀ máa ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn tí máa ń dáhùn. tẹ̀lẹ̀ máa ń gbà ẹ lè gba kẹta yìí ó yá ẹ tún gbàdúrà. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkẹta ẹ parí òwe yìí agbè ní jẹ̀bi omi ẹ parí òwe yìí agbè ní jẹ̀bi omi. agbè ní jẹ̀bi omi agbè tó máa fi ń bu omi. òun ló máa ń jẹ̀bi omi. bóyá. ẹ parí ẹ̀ ní ẹ má ṣe àlàyé ẹ̀. agbè ní jẹ̀bi. agbè ní jẹ̀bi omi. bí pé èèyàn ó ní ẹ tó níwà tútù. torí omi ti wà ń bẹ̀. Ọlọ́run kò dá o. agbè ní jẹ̀bi omi àgbà ní jẹ̀bi ọ̀rọ̀. ẹ̀yin ara lẹ má bínú question ilé ti pọ̀jù láì kú mo fẹ́. mẹ́tẹ̀ẹ̀ta lẹ fi ara balẹ̀ lẹ fi ṣì. kò sí ibikíbi tí a bá lè lọ ilé sì ní àbọ̀sími oko. bẹ́ẹ̀ni. a fẹ́ kí èdè àti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá a fẹ́ kó parẹ́. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Alífúnkẹ́ ẹni tó bá rí ojú yín yẹn á rí i pé ojú tó rẹwà ni. abala ijó òun la fẹ́ wọ̀ yìí second dance. bẹ́ẹ̀ ni Gbajúmọ̀ ń jó òun la pè é ṣé kí wọ́n gbé ohùn sókè lọ́hùn. kàn gbé. ẹ jọ̀ọ́ ijó yìí ni.
ṣé ẹ̀ ní bá mi ń lé. Bọ́ ẹ̀ là mí. Ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín lé kẹ́ ẹ jẹ́ kán sọ̀rọ̀. Ẹ jẹ́ kán ṣàlàyé. Question ẹ lè béèrè question because I just came back from American so I don't know all this question you asked me, man. Ẹ má ṣe àgèrè yín yàtọ̀ kẹ́ ìbéèrè tún yìí wà fún yín. Talent ṣé ń ṣe pé inú kí ni mo ti fẹ́ mu? Inú ẹ̀ kọ́. Okay. Talent tó kọ orin ta jó sí. Nice ọmọ mi. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Ọ̀rúnyàbọ̀ ni. Níbo? Èmi máa ń fún wọn ní oríṣiríṣi òun ló fún ẹ táìtù tó kọ bọ̀ táìtù eléyìí. Àkọlé táwọn fún un. Òun náà kò tó ń bá akọrin tó máa fún lákọlé kì í máa fún lákọ Ọ̀rúnyàbọ̀ lèmi fẹ́lẹ̀ mo stamp ẹ̀ àwọn tèmi náà mọ̀. Ìgbójú burúkú rẹ Ọlọ́run. Ká tó bọ́ sórí ìpele mi. Tradition náà pè. Tradition. Bẹ́ẹ̀ni. Of course mo sọ pé mo máa like culture now kí n tirun kí n gbẹmọ traditional. Anfunke ẹ wá máa lọ. Ẹ ti ń lé mi torí mo ti rí nìyí. Ẹ wá máa lọ tẹ́ gbé wá yìí ló tún pọ̀ jù mí lọ. Láti ọ̀dọ̀ olóòtú àgbà àti iléeṣẹ́ April Ventures tí wọ́n ṣe agbátẹrù ètò yìí wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. Níbẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mojola Olúwa Stores àti ọ̀dọ̀ Alájà Shine tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Dúpẹ́ Cosmetics. Ẹ̀bùn tún wà ńbẹ̀ láti ọ̀dọ̀ Mama Àjọkẹ́ Stores. Ìwé ń bẹ ńbẹ̀, ìkọ̀wé wà ńbẹ̀, aṣọ wà oríṣiríṣi fún yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀dẹ̀ tún dágbére fáwọn olólùfẹ́ yín. Nǹkan tí mo sọ ni pé gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ fún wa lẹ́bùn yìí mo mọ̀ pé kì í ṣe mi nìkan lẹ́ ń fún un gbogbo ẹni tó bá ti gbé wá sí Gbajúmọ̀ yìí lẹ́ máa fún lẹ́bùn lágbára Ọlọ́run iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o iléeṣẹ́ yín ò ní jóná o ibi tẹ́ sí wá ń mówó tẹ́ fi ń ra àwọn ẹ̀bùn yìí àtàwọn ọjà tẹ́ ń tà tẹ́ ń fún wa Ọlọ́run á máa bùkún sí fún yín o iléeṣẹ́ Gbajúmọ̀ torí kì í sọ tòótọ́ concept yìí ó different mo like gan mo lágbára Ọlọ́run á tún máa ràn wọ́n lọ́wọ́ wọ́n á gbé dókè òkun Ọlọ́run á ṣàánú wọn àdúrà sí inú àgbà o because mo rí pé in fact no àǹtí ẹ try gbìyànjú ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin aráalé mo kí yín ṣe orúkọ tèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fúnkẹ́ tí kò yí padà ẹ̀yin lẹ́ ń jẹ́ kí n máa jẹ́ Fúnkẹ́ torí àdúrà yín àti gbogbo ìgbìmọ̀jú yín tẹ́ fi ń gbàdúrà fún mi yálà yín pè mí lórí fóònù ẹ̀ tẹ́ ń text message sí mi ni Ọlọ́run ní da ọ̀nà yín rú àwọn ọmọ tí yín náà wá rà ẹ ṣé gan. Ojú tó ń wò mí kò ní fọ́ etí tó ń gbọ́ mi kò ní di Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí mo fẹ́ fi máa dágbére fún yín kò kí ń wù mí kí n fi yín lẹ̀ nígbà kankan àmọ́ ilé ńkọ́ ò ti tó lọ ẹ jẹ́ n tún padà lọ sílé agodo kí n lọ gbáradì wá fún ètò yìí ní ọjọ́ mi ọjọ́ rí èmi a máa ní pé sìmí títí òun ni awo sìmí títí sìmí jìnà òun ni awo sìmí jìnà ká sini títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo yín pátá òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa kí ó tó dìgbà míì ọjọ́ mi ọjọ́ rí láyọ̀.